directive. Would you say that all of these claims are accurate, especially with all of these repatriations of funds and all of them, credited to the monies stashed abroad under the military administration of the late General Sani Abacha? Who is the witness of the monies that were being stashed? Did you see the signature or the evidence of any monies stashed abroad? And the monies that my husband kept for Nigeria, in a few months, the monies vanished. People are not talking about that. Why are you blaming somebody for... is that tribalism or religious program, or what is the problem with Nigerians? I pray for Nigerians. I pray for all of us. I pray that we should have goodness in our hearts. We should stop telling lies and blaming people. Why are we so bad towards each other? Because somebody is a northerner or a southerner, somebody is a Muslim or a Christian, or somebody is nice, or it's not fair. Any Mrs. Abacha, àbí kò ṣe mọ̀mọ́ Mariam ni. Any mi gbọ́ yín dáadáa. Any ẹ̀yin àtọkọ yín ẹ kó owó wa ní Nàìjíríà tó yẹ ká invest sínú Nàìjíríà kí àwọn ọmọ Nàìjíríà ká gbádùn ẹ̀. Hold the film, ẹ kó wá abroad. Okay. Mama, ẹ tún wá tẹ̀síwájú sìn. Ẹ ní ọkọ yín kó owó Nàìjíríà, ó wá save ẹ̀ fún wa. Ayé. Ọlọ́run, tí ó bá jẹ́ pé Nàìjíríà lójú ni, tí ó ṣe wípé tribalism and religion ó ti divide wa, wọn kò tí make it official ni. Ṣé ló yẹ kí gbogbo wa unite ká jẹ wọ́n tútù? Ẹ̀yin náà ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu iye mọ̀mọ́ yìí náà. Nígbà tó jẹ́ pé gbogbo wọn tó bá ti wá tó wá miss yan tó wá yẹ̀yàn tó sọkúsọ tó fọ̀fọ̀kúfọ̀ online àti ìrí kankan ká fi jófin inú wọn. Nítorí ẹ̀ náà ṣe máa ń ní àyà táyà wọn máa kí gidigba ẹgbẹ́ ẹni tí tó bá wù wọ́n bá ti tan kámẹ́rà ó yá start wọ́n á bẹ̀rẹ̀ sí ní miss yan wọ́n á máa yán pàtà. Wọ́n á máa yán náà pàtà. They're not the nonsense. Ẹ̀yin náà ẹ gbọ́ tá bá sọ̀rọ̀ sí màmá ẹ̀ báyìí sìn àwọn èèyàn ní à ń rí àgbàlagbà fín àbí kí ni gbogbo pálapàla ìlú àpàlà yìí gangan náà irú kí lè yọ ọmọ ní fowó ṣe gan irú kí lè yọ ọmọ ní fowó ṣe ẹ gbà wá kí mọ̀mọ́ Abacha kẹ́yìn máa lanu níbi tí ara ti ń kan everybody ní 2025 tí Tinubu ti bá yé gbogbo nǹkan jẹ́ tó sórí Nàìjíríà kodò lẹ́yìn ìgbà tí tẹ̀ dúró dára ìwò ló wá mú ẹ̀kan tó múra kankan lórí ọ̀rọ̀ bàbá Tinubu tẹ̀bí bàbá Nasir wọ́n yìí wà láyé ẹ̀ẹ́dẹ̀ mọ́ bẹ prophet mi prophet Adébáyọ̀ dádì mi ẹ̀ mọ́ bẹ mọ́ ànáìtì fún gbogbo yín Ọlọ́run àtúbọ̀ máa lò yín èmi gbà fún yín o máa gbà fún yín o èwo nínú prophet àwọn bàbá ẹ̀ nípa Tinubu àtijọba ẹ̀ ni ò tí come to pass èwo ni ò tí come to pass wọ́n ti títí wọ́n náà rí débi pé orógbó ló kó wá ó tún yá o wọ́n tún rí wọ́n ní aṣọ pípọ́n aṣọ àkísà òun ni bàbá kó wọ̀ tó fi ṣàgbádá wọ́n rí débi pé wọ́n lé bàbá kúrò ní Aso Villa wọ́n ní ìjọba bàbá Tinubu ṣe àgbọ̀ ni wọ́n ní ìkorò ìpayín kéke ìbànújẹ́ rògbòdìyàn jí ayé fi ní làkàlàkà pìtìpìtì ayé òun níjọba bàbá Tinubu ṣó come to pass àbí ò come to pass ó come o ẹ tún wá máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ àbí kí ni gbogbo owó rádaràda wọ̀nyí irú kí lè yí ọmọ ní fowó jẹ Abacha ó kó owó wa ó kó wá abroad ìyàwó ẹ̀ after how many years torí mo rántí wípé after tí wọ́n náà fún Abacha jẹ apple la gbọ́ pa ló jẹ ẹ mọ̀ ìpàdé títí bàbá MKO mọ́lé mọ́ṣẹ́ ló jẹ apple báyìí tó ta tẹ́rù nípa nínú everybody bá dùn pé ọpẹ́ o Abacha tó yí ó ti MKO mọ́lé o ìgbà tó dẹ̀ ti ta tẹ́rù ń pa o kí wọ́n dẹ̀ fi bàbá MKO lọ́rùn lẹ́ o kí wọ́n dẹ̀ declare as the winner of June 12 presidential election o everybody bá ń jubilate mi ní gbàgbé lọ́dún náà lọ́hùn mi ní gbàgbé ní òru mo ìwà mi ìsùn ní CNN ìkan lára àwọn ọmọ MKO obìnrin ni ó ní eyeball tó tóbi báyìí òun ló grant interview yẹn lórí CNN tínú ẹ̀ ń dùn wípé yes Abacha ti lọ báyìí bàbá òun ní kó tó di pọ́ tó wá ní lẹ́yìn apple tí dúró Abacha apple MKO tí apple tí bàbá Tinubu
apple náà fún yẹn tí ìlélẹ̀ inú kàràǹjẹ́gbọ́n lélẹ̀ kàràǹjẹ́gbọ́n lélẹ̀ adájọ́ abiyapa ni ó jìnnà sábiyamọ ó súnmọ́ abiyapa bàbá Tinubu kàràǹjẹ́gbọ́n ni ẹ páàkì báyìí ẹ máa gbọ́rọ̀ ẹ̀yin èèyàn mi kí ìyàwó Abacha ní gọ́ọ̀tì láti wá máa sọ síta wípé ọkọ òun létí ọkọ òun ó bá wa kó owó pamọ́ lọ sẹ́ẹ̀fù sábrọ̀d ebi dẹ̀ ń pa wá ní Nàìjíríà ọ̀nà wa behalf kò dẹ̀ sọ fún wa okay how many years ilẹ̀ fẹ́ lọ freeze ẹ̀ ṣebí interest máa gorí ẹ̀ where is the money where is the interest ẹni wọn ò gbọ́ kankan pa ìmọ̀ after 2 months Nàìjíríà ò lè dá èpè kọ́ ṣe rí religion àti tribalism ṣe rí méjì yẹn ó ti finish Nàìjíríà wọn kàn ti declare pé official o Nàìjíríà ti bá oníkálùkù ti bá tiẹ̀ lọ tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ rí fídíò bàbá Pastor Bakare níbi tó ti ń kó fún bàbá Tinubu kò bá mi ìfẹ́ kí fídíò igún jù ní bá tún gbé síbẹ̀ kẹrántí òṣàrí first video tó ti kó fún bàbá Tinubu wọn kò sí nǹkan tó ń fi ìjọba bàbá Tinubu wé náà bá book appointment pẹ̀lú bàbá Tinubu ní bàbá Tinubu bá ṣẹ́wọ́ sí pé wà ẹ fi ilẹ̀ ẹ̀jẹ̀ ó máa bọ̀ ẹ̀jẹ̀ àwa gbọ́rọ̀ àbábọ̀ Pastor Bakare ní ìrírú ẹ̀rí ẹ̀jẹ̀ àwa. What specifically are those things you have reservations about? Well, it's not about just reservations. It's about how the country will go well. My life, personal vision is to see a nation that works in my lifetime. And those things I've discussed with Mr. President. They're not hidden things, but I've learned that when you discuss with the person in charge, you leave it with him to do whatsoever he wills with what you have suggested. So I've had a private conversation with Mr. President, and I'm glad that he received me well, and I trust that God will help our nation. What areas specifically do you want him to improve on? I've just told you what transpired in my discussion with him stays with me and with him. God guiding him and giving him wisdom will help this nation not to slide or go down the drain. Wọn bí yẹ̀yìn mi ìfẹ́ mọ irú ànáìtì tó wà lára ẹ kò má tí gbé ànáìtì ẹ pàdé bàbá Tinubu ni o. Ẹ jọ kí lórúkọ ṣọ́ọ̀ṣì Pastor Tunde Bakare mo ní béèrè ni ẹ̀yin mẹ́mbà àwọn ẹ̀yin followers wọn ẹ máa ní di marathon fasting o ẹ má tí ilẹ̀ mi lóko mi ní fún papa Tinubu àbí fún Nàìjíríà fún Pastor Tunde Bakare because gbogbo preach iṣẹ́ wọn láti ọdún tí mo ti mi rí kí bàbá máa sọ̀rọ̀ kán máa speak in tongue mi ìdẹ̀ rí kán máa ṣe abracadabra pé kinní kan ó lè padà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láti sí o ẹ wà mọ́ in spirit o ẹ̀yin followers church wọn ẹ kàn lè dédé rí dádì Bakare kan bẹ̀rẹ̀ sí ní speak in tongue ó lè lọ sọ́dọ̀ Tinubu kò remain the same pa Tinubu là ń sọ yìí abẹ́yìn ògbọ́n kan tí bàbá Bakare sọ ni wọ́n ní ká fi sílẹ̀ fẹ́ni tó wà ńbẹ̀ tó wà ìṣáàjì ká jẹ́ kó ṣe é àwọn gbàdúrà lójú ayé àwọn ń fẹ́ rí beautiful Nàìjíríà ìyá kí ló tún fẹ́ ẹ̀yin journalist wàhálà yìí fẹ́ pọ̀ díẹ̀ o wọ́n ti ṣàlàyé fún yẹn ṣe tún béèrè wípé kí nìkan gan tẹ́ bá bàbá Tinubu sọ fídíò yẹn mi fẹ́ kó gùn jù ni bàbá Bakare tún sọ pé àbọ̀ mo ṣe ṣàlàyé fún ẹ pé àwọn èèyàn tó wà ní ṣàjẹjẹ àfi sílẹ̀ fún mi ìfẹ́ mo rú ànẹ́tì tó wà lára ẹ tó o bá gbé tó connect tó o gbé lọ sọ́dọ̀ bàbá Tinubu kò lè remain the same pa Tinubu mo ní ká bèrè iṣẹ́ tún sin àwọn ọmọ ti gbogbo rògbòdìyàn gbogbo nǹkan gbogbo ara kìkì ìjà níyẹn o ṣe sin kìíní ni yẹ tọ́lá ni àbẹ́ ti sin permanent ó ti wà ń bẹ́ẹ̀ torí kí lè fi bá bàbá Bakare sọ̀rọ̀ tó wá di wípé wọ́n jáde lọ́dọ̀ yín ara wọn wá wálẹ̀ bí ẹdìyẹ tó jó pa àbí tó kó sínú gọ́tà tó wá réyàn gbé sókè àwa máa chichi o a máa wo báyìí ẹ̀kọ́ náà kọ́ chẹ́chìbù tó bá lè tí àṣẹ kọ́
Daddy Bakare kí ni bàbá Tinubu kò séyàn tí ò ní bí yín náà èmi náà tún ti ń bí yín bí ènìyàn yẹn ń bí yín ẹ jọ̀ọ́ kí lẹ sọ tó le tó báyìí ẹ ti sọ bẹ́ẹ̀ wípé ká fi sílẹ̀ fẹ́ni tó fẹ́ ṣe àbí ara fídíò nǹkan tó fẹ́ ṣe tó ń ṣe tí bàbá Tinubu 2 years sí bàbá Tinubu 2 years sí pa Tinubu as a president èèyàn bí èèyàn wọ́n make sure pé wọ́n sọ gbogbo Nàìjíríà dàlímájìrì wọ́n sọ gbogbo wa dàlímájìrì ní one time ẹni rán o ṣe kọ́pù ráìsì kan ṣé o ti rí ìjọba kan rí nínú Nàìjíríà tó sọ Nàìjíríà masses tó fi Congo rice àbẹ́wò àbí grain àbí àgbàdo anything tí ó fi ṣe kí ni tó fi pa odidi community papọ̀ ìjọba bàbá Tinubu ni ẹ̀dẹ̀ láàrin ọ̀ṣẹ̀ kankan ẹ ṣe bẹ́ẹ̀ ọmọ olódórin ó ṣe bẹ́ẹ̀ bàbá pa Tinubu àti mọ̀mọ́ máa Tinubu ẹ̀yin méjèèjì ẹ̀sùn má bíyàgbá ẹ jìnnà sábíyàmọ́ ọ̀dájú àbíyàmọ́ nìyí mo gbà ládùúrà wípé lẹ́yìn tí yín tẹ́ bá ti dàgbà tẹ́ wọ 1000 years tẹ́ lọ àfẹ́ irú ìṣẹ̀dá yín mọ́ nílẹ̀ Yorùbá ó di gbére ṣòkòtò wèrè ẹ dẹ̀ máa wo bàbá yìí dẹ̀ pòwe o ìwọ àtẹ̀mí lákàn fi ṣe ẹ̀fẹ́ o ṣé ẹ mọ̀ wípé bàbá yìí ti advice Buhari tán láwọn máa continue ibi tó bá ṣe dé nígbà ayé Buhari wípé what are you talking about employment rate bíi ti bó ká gbogbo wọn lọ sójú ogun kó lọ fún wọn ní maize àgbàdo cassava ẹ̀gẹ́ gbogbo ẹ̀ ṣé ó máa jagun àwa látẹ̀tẹ̀ fúnra wípé bàbá mẹ́yẹ bọ̀ lápò àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè Ọlọ́run dẹ̀ ti fọ́ ó ti wọ́n wa to be 4-1 is to be kíní kan Pastor Nasir mọ́ àná ti dádì mi Pastor Adébáyọ̀ mọ́ àná tí mo gbé fún yín Ọlọ́run fi hàn wọ́n dẹ̀ sọ wọn fẹnu bò àbí wọ́n parọ́ ni wọ́n lórógbó bàbá yìí kó bọ̀ ládẹ̀bẹ̀rẹ̀ àdúrà Ọlọ́run má jẹ́ ó kórógbó wọlé Ọlọ́run má yẹ kí bàbá Tinubu kórógbó wọlé Ọlọ́run bá wà yí orógbó padà sí òbí ṣé òbí ló dáa kò tiẹ̀ yéèyàn gan mọ́ àfìgbà tí bàbá yìí ò jẹ́ kádùrá wá gbà orógbó yìí ni wọ́n kó wọlé torí bàbá Nasiru láwọn orógbó lọ́wọ́ bàbá Tinubu orógbó náà pé fún gbogbo wa ṣàtì ẹ̀wà orógbó jẹ báyìí ó di bàbá Adébáyọ̀ Prophet Adébáyọ̀ sọ títí wọ́n sọ títí wọ́n ní bí ìpọ́njú bí ẹkún bí ìkorò ebi ìyà ikú ó ní bàbá Tinubu ń kó bọ̀ àrẹ̀gbàdúrà bọ̀ wà lára àwọn tó dábọ̀ ẹ̀ gbé ẹ̀yìn ìran mi ẹ̀rí nǹkan táwa rí ni ebi a máa gbà fún yàn àwọn bàbá méjèèjì tó bá rí ìran wọn a máa ṣe mo ti ń nọ́tìsì wọn o ẹ̀yin má jẹ́ ká gbà fún bàbá yìí o adẹ̀gbìyànjú lóòótọ́ wọn ọ̀dẹ ó máa jẹ́ wọn lára omi ẹ̀yẹ ọwọ́ àkàwọ̀ irú ìdílé ẹ̀yẹ ọmọ nífọwọ́ ṣe bàbá Tinubu àwọn èèyàn akọ̀sọ́pẹ́ ẹ̀ṣẹ̀ kankan ní ẹ̀ṣẹ̀ gudugudu méje òun yá ìyá mẹ́fà ẹjẹ́ ti rí Edo State kan tó jẹ ní Nàìjíríà tó sọ Nàìjíríà di oní cup of gàrí ìjọba yín la rí tẹ́ bẹ̀rẹ̀ sí ní pé cup of rice èèmọ̀ níyín ìkà bàbá Tinubu ní ríru yín mọ́ nílẹ̀ Yorùbá tẹ́ bá ti lo 1000 years tẹ́ fẹ́ lò torí ẹ̀rọ plan yín bẹ́ẹ̀ ni pé 1000 years lẹ fẹ́ lò tí ò bá wá jọ bẹ́ẹ̀ kí lẹ kọ́kọ́ pamọ́ kí lẹ tún fẹ́ dì láyé yín ẹ̀yin tó jẹ́ wípé old age lẹ fi jẹ pírẹsidẹ́ǹtì ó yẹ ká máa gbádùn ni kò séèyàn tí ò ń gbádùn grandpa àti grandma ẹ̀yin àti ìyàwó yín ni mo rí ní grandpa àti grandma tó ò gbádùn tẹ́ burú tẹ́ wálé ayé máa yá àwọn ọmọ kéékèèké a máa ń lẹ́ẹ̀kì láti sá lọ sọ́dọ̀ grandpa grandma wọn a máa kẹ́wàá lákẹ́bàjẹ́ ẹ̀ ṣèyànre lẹ́yìn ṣe wá rówó tẹ wálé ayé mẹ́yẹn tẹ bá ti lówó 1000 years kẹ máa kó dání ẹ máa kó lọ́kẹ́ lọ́ fira mansion kẹ continue nǹkan tó dá mi lójú ni wípé ẹ lè dán lọ́rùn de ayé sì tẹ́lẹ̀ di lẹ́tì di yẹn ẹ̀yin bá wo ṣe ráyé wa ọmọ ẹni ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ilẹ̀kẹ́ ti já tòótọ́ orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowó lèmi jẹ́ o má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel support brand mi má kan ọ̀rọ̀ mi sínú èmi ò kọ́ ni èmi àti Tinubu kọ́ là ń ṣèjọba èwo wá làbùrọ̀ fi kan ra ìtàmájé jẹ́ àjọ fọ̀rọ̀ jomi tó rọrí bí tá a bá lè rojọ́ ìdé tá a fi máa rí ìtúsílẹ̀ ní májò sú ẹ o kò yí sí o
bó bá ń re bó ṣe rárá ayé ní egun bá lé kó máa rọ́jú ni bó ṣe rárá ayé ló ń rárá àrùn kínkín o. Ẹ má jẹ́ adákẹ́ lọ́rọ̀ tó wà lẹ́ẹ̀ kó ṣe dúró wẹ ṣàjà máa rò bó ti yẹ pé bàbá yẹn jápàdé níbi comment section má sì gbàgbé láti bá mi share bàbá Tinubu olórógbó ẹ kó rógbó yín dànù.